Àyè gbà mí, Ọlọ́run mi mọ̀ ń bẹ̀bẹ̀ o. Àyè gbà mí, Olúwa mi mọ̀ ń bẹ̀bẹ̀ o. Bàbá, Ọlọ́run mi, àyè gbà mí, Olúwa mi mọ̀ ń bẹ̀bẹ̀ o. Àyè gbà mí, Ọlọ́run mi mọ̀ ń bẹ̀bẹ̀ o. Bàbá rere, Ọlọ́run àṣẹ ìbà, kábíyèsí rẹ ìbà, ọba tó jọba lọ ìbà, ọba tí ń gbàdọ̀ bálé ọba ìbà rẹ o. Kábíyèsí alágbára ní sàlú ọ̀run, kábíyèsí ọlọ́run ọba mi ìbà mo tó dé o. Kí gbogbo ọmọ Yorùbá ń bí kíbi tẹ́ ẹ bá wà, àfi ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àfi ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, àfi ká máa yin Ọlọ́run ọba mi lógo. Ọlọ́run ó fààyè gbà yín ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Ọmọ Yorùbá àtẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ ètò yìí, gbogbo ibi tẹ́ ẹ bá wà, Ọlọ́run ó fààyè gbà yín. Ọlọ́run bá fààyè gbà yàn, ó ní pé Ọlọ́run dá yàn lóhùn, Ọlọ́run á dá gbogbo wa lóhùn, Ọlọ́run á dá yín lóhùn. Ìyà ò ní jẹ yín, ebi ò ní pa yín, owó ò ní wọ́n yín, ìbànújẹ́ ò ní dé bá yín, ìdùnnú yín ò tún wá ní di ìbànújẹ́. Mo fi àkókò yìí, mo fi ń kí gbogbo ọmọ Yorùbá, mo fi ń dúpẹ́ pàápàá ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí látìgbà tí a ti bẹ̀rẹ̀. Látìgbà tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgbà lórí ètò yìí, torí pé pẹ̀lú ìgbàgbọ́ ó ti ń gbòòrò, ó ti ń dàgbàsókè. Pẹ̀lú ògo Ọlọ́run, ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní bá yín o. Ọmọ Yorùbá, eégún jẹ eégún, èèyàn ju ènìyàn. Wòlíì ni gbogbo wa pátá, wòlíì ju wòlíì, èèyàn ju ènìyàn lọ. Ìyẹn mo fi máa ń sọ wípé ìgbéraga ò láyé o. Ẹ jẹ́ ká fi jẹ́jẹ́, ká fi tò ó, ẹ jẹ́ ká fi sùúrù, ẹ jẹ́ ká fi ṣe. Ọ̀rọ̀ àgbà ni o, ohun abátò òun náà ló ń gún. Àsìkò tá a wà nílẹ̀ káàárọ̀ oòjíire, ọ̀rọ̀ ti yíwọ́ ìtòrò ti ṣẹwẹ́, ẹni tí ń wà láàárẹ̀ ti dákẹ́. Àmọ́ láàárọ̀ yìí, mo mọ́pẹ́ mo mú àdúrà wá fún yín wípé a kú ìmúra ọdún, a kú ìmúra ọdún o. Ọdún ayọ̀ la ó máa ṣe, ẹ ò ní kúkú òjijì o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbétò yìí, ẹ ò ní pàdé àgbákò pẹ̀lú ògo Ọlọ́run. Àtèmi náà tí mò ń ṣàdúrà fún yín, mo ní ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé yín o. A ò ní fojú sunkún ọmọ. Gbogbo ẹni tó lọ́mọ nílé ìwé, wọ́n padà dé wá bá wa láyọ̀ àtàlàáfíà. Èyí tó ti jáde, wọn ò rí sí ayọ̀ ṣe. Aburú kò lè tọ́ sí yín o. Agbára lọ́wọ́ Elédùmarè. Inú ayọ̀ lẹ́ máa gbé, inú ìdùnnú lẹ́ ó sì máa wà. Gbogbo ohun tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa mi á fún yín o. Èṣù ò ní bá yọ yín jẹ́ o, pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ rí, kò sí nǹkan kan lé ayé gẹ́gẹ́ bí ètí mo jù sẹ́yìn. Àmọ́ kí n fi jù wípé ìrírí ayé ni, ìrírí ayé ni o. Àwa ní dúpẹ́ ká má sọ nǹkan kan. Tẹ̀rí, ẹ jẹ́ n kọ́kọ́ báwọn ìyá wa sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ọlọ́run bá dá yín lóhùn, ẹ má sùúrù sí o. Ìyá ló ní orí ọ̀fẹ́ àti lọ báwọn ọmọ rẹ̀ níbikíbi tí wọ́n bá wà nílẹ̀ Yorùbá. Mi náà níyàwó kó dó wà lọ́dọ̀ ọmọ rẹ̀ báyìí. Àmọ́ báwo lẹ ṣe ń tò ó? Báwo lẹ ti ń ṣe ilé ayé? Ọmọ tàn kan wá bá mi, ó kà mí láyà díẹ̀. Mo kọ́kọ́ ṣe gààyà, ṣùgbọ́n nígbà mo tún rówó mo ní ilé ìtẹ́ tó mú dé ó dà. Ẹ rí, àwọn ọmọ kan wà tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Wọ́n gbádùn ara wọn púpọ̀. Wọ́n gbádùn ara wọn púpọ̀. Wọ́n gbádùn ara wọn. Kódà Ọlọ́run kan ní pé lọ́kì máa dé. Ọlọ́run bá tó bá sọ pé orí olówó lòun ṣe èèyàn, yóò ṣe o, yóò sì ṣe délẹ̀ náà ni.
ìkan lọ rìn àjò náà méjèèjì ṣẹ̀ṣẹ̀ máa wáyé nígbà wọ́n sì dọ̀hùn wọ́n ṣe dáadáa síra wọn ọlọ́run kẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kẹ́ wọn ọlọ́run kí kọkùnrin yẹn lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan dẹ̀ gún régé kàyéfì tó wà ń bẹ̀ ni pé lẹ́yìn ọdún díẹ̀ tọ́lọ́run ti bọ́kùnrin ṣe ó gbìyànjú ó náwó nára ọlọ́mọbìnrin tó ń fi ilẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà yìí ìrìn sọ ẹ̀yà tó jẹ́ fún yín ó láfikún wá báwọn ìgbà tó sì máa dọ̀hún tí gbogbo nǹkan ó lọ bó ṣe yẹ kó lọ everything balance kò sẹ́ni tí ayé ò kàn rí owó ibi tí bàbá ti ń ṣiṣẹ́ ó dà pé ìfẹ̀yìntì dé díẹ̀ níwọ̀nba dẹ̀ mà pé owó oṣù ẹyọ kan òun náà nìyá ìsan ó sì gbìyànjú láti rí pé ọkùnrin kúrò nínú ilé fóun ó bá wọn ọmọ dì í débi pé ìkanú àwọn ọmọ ní sọ fún bàbá pé bàbá yìí láti finú ilé o àwọn tó kù ní rárá ẹ gbọ́ mi ọmọ lè jọ bàbá o torí àwọn obìnrin kan gbọ́n tí wọ́n bá máa yàlè ẹni ó jọ kọ wọn ó wà kiri olóyìnbó àpè ní look alike ẹ jẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tolé ayé èèyàn kan ló mú ẹ wá láti ìlú òkè láti ìlú Nàìjíríà ó ní ọmọ bọ̀ kí wọn náà lè dènìyàn ọwá dọ̀hún tán gbogbo tó níbi property ó fẹ́ kó di tiẹ̀ nìkan ta ló ń kó ẹ who is your adviser ọtí gbàgbé ìjọ kan ni pé n bá làmọ́lẹ̀ fún ọ gbàgbé ìjọ kan àwọn kan lé wọ́n dálẹ̀ náà ni kábíyèsí Elédùmarè Allahu Akbar Jesus Christ of Nazareth wọ́n tún lè jù ẹ lọ wọ́n dálẹ̀ ni wọ́n wà títí wọ́n rí wọ́n dálẹ̀ náà ni àwọn èèyàn ń bẹ̀rù léde yóò owó sì ń bẹ lọ wọn wàláì wọn láàánú ẹlòmíì owó ń bẹ ní owó ẹ̀ kò láàánú máa tó ti ń bẹ ní ẹlòmíì tún 20-25 more than that kò lè àti lè fún ẹnìkan ní ẹyọ kan nínú rẹ̀ ó sì dìṣòro rẹ̀ níjọ́ bá lọ wọn pin òun dá sọ wípé kéèyàn ó ṣe dáadáa ẹ̀yin màmá wa ìjà máa bá ọmọ wọ̀nyí sọ̀rọ̀ àyà wa náà ní tiẹ̀ lọ́wọ́ ìyá mi náà bá tún délé ọmọ rẹ̀ àgàkọ jẹ́ pé yọ ọkọ bí ó ṣe da gbogbo ẹ̀rù náà ni ó máa wá ó lè pé kì í ṣe ìyàwó rẹ̀ mọ́ ó lè pé wọ̀kọ́ lọ ní gbogbo ọmọ tó bí fún ẹ gan já lọ mọ́ ìyẹ́wò ìlà gbé kìlà jù bùlẹ̀ ti gbọ́rọ̀ bùlẹ̀ ti gbàtàn ẹ mọ̀ bí tí a ti ń bàbọ̀ ńgbẹ́ ẹ̀tọ́ ọmọ yín tó yàn tó yanjú náà nìyàwó lè fìfẹ́ ńgbà wọn tọ́yàwó tíyàwó náà dá lọ́mọ náà lè kọnu síra wọn àwọn ọmọ kan bẹ wọn ti ń bára wọn bọ̀ ọjọ́ ti pẹ́ ẹ mẹ́jà dá lérú mọ́ ẹnu bá advice irú obìnrin wípé ní àfikún lé ọkọ ẹ̀ dànù torí pé àìwà ńlú òyìnbó tó sì mọ̀ pé òfin ìlú òyìnbó obìnrin ló báàkì jù bọ́bá wa gba gbogbo ogún tọkùnrin tó ti ṣe wàhálà rẹ̀ sẹ́yìn láì máa yẹ ọdún kó tó di pé ó dé ọgbàgbé Ọlọ́run ni wàláhì ikú lè mú ọ lọ anytime bí kú ò bá mú ọ lọ ọ lè má fi vat nǹkan mi lè dé bá ọ lálejò ọlọ́mọdé àfáìsàn ló gbà sọgbọ́ advice ni mo mú wá o counseling and prayer òun náà mú ní kí n fún yín lórí eléyìí counseling and prayer or prayer and counseling àdúrà yìí ó gbà pẹ̀lú ògùn Ọlọ́run àdúrà yìí ó gbà ẹ gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ síra wa lẹ́nu ẹ jẹ́ ká ṣe dáadáa fúnra wa mo fẹ́ sọ pé kọ́lọ́run kó fi àyè gbà wá ẹni Ọlọ́run bá má fà àyè gbà nítorí òun ò ní ní ṣòro kò ní ní dààmú ẹ gbọ́ ẹ̀rí kékeré testimony ni ọjọ́ kan
mo ń lọ sí ìlú mi mo wọ mọ́tò láti Ìyànà Ìpájà tó ń lọ sí wọ́n máa pe Òṣogbo Òkùkù Ọ̀fà èmi tí mò ń sọ̀rọ̀ fún yín mò ń kọjá lọ sí ìlú Òkùkù ní ìpínlẹ̀ Ọ̀ṣun Odùọ̀tẹ̀ local government. Nínú ìrìn àjò yìí àpàdé go slow tó go slow lọ́nà bẹ́gà à ń láti yà á lọ gba secretariat ìgbà tá a máa dójú ọ̀nà odò ọ̀pọ̀ tá à ń wí lágbára mo sọ fún dírẹ́fà pé jẹ́ ká padà àbí ká ní sùúrù bẹ́ẹ̀ ni àwọn mọ́tò ọlọ́pàá yìí wọ́n ń bọ̀ àkà méní méjì bẹ́ta wọ́n sì pé bíi 12 DPO 4 ló wà nù mọ́tò yìí wọ́n láti lọ wo nǹkan tó ṣẹlẹ̀ dírẹ́fà bàbá tẹ̀lé wọn mo ní dírẹ́fà má tẹ̀lé wọn mo mọ̀ nípa ọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá má tẹ̀lé wọn olùfín àwọn náà ní orí ọ̀fẹ́ àti gba bí ìyá kan sọ̀rọ̀ látẹ̀yìn ó ní aráàánú gbà gbogbo ọjọ́ tí n bá ti rántí ọ̀rọ̀ yìí mo máa ń rẹ́rìn ni ó ní ìyá aráàánú gbà òtítọ́ ni àmọ́ Ọlọ́run ò kì í ṣàbòsí eléyìí tẹ́ fẹ́ ṣe ìyàbòsí ni àwọn kan ló wà nù odòpù yìí o àwọn ọlọ́pàá lẹ tẹ̀lé o bẹ́ẹ̀ tó ó dà kó burú ọ̀gá dírẹ́fà ó bẹ́tà kò ní sùúrù lábala tá a wà yìí ó ní no problem ok ẹ̀jẹ̀ àlọ́ngbà náà ìyá yóò mà dákẹ́ lẹ́nu aráàánú gbà mà ló ń pariwo aráàánú gbà títí láti secretariat ní 7up ń bí tá a sì fi dé kára àwa dé kára tán àwọn ọlọ́pàá yẹn páàkì mọ́tò wọn wo ibi tó ṣẹlẹ̀ accident ìjọ yẹn ó fata ìdí ẹ̀ terrible ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ ò ní jáàmù accident will not be your portion in the mighty name of Jesus inshallah ẹ gbọ́ mi wọ́n rìnrìn àjò yìí nígbà tá a máa dúró àwọn ọlọ́pàá yìí wọ́n ya tìá ni wọn Ọlọ́run ló ní kí n sáré lọ gbé báàgì mi mo ní láti lọ cross the other side that is àánú tí àwa kan rí gbà ń bẹ̀ àánú wo náà dẹ̀ la rí gbà a ní change díẹ̀ lọ́wọ́ láti fi wọ mọ́tò torí pé tẹ́ bá ti wọ mọ́tò ní gáràjì ẹ̀ lè rówó gbà mọ́ wọ́n ti gbowó lọ́wọ́ yín àánú gbà jọ́nà lọ́n 10,000 láàmọ̀ sàn àánú ò sọ̀rọ̀ mọ́ ọ́n ìyá ilẹ̀ lára àánú gbà àwọn ọlọ́pàá ti gba mọ́tò ó yá ìyá ìwà kúnlẹ̀ wọ́n mú òkúnlẹ̀ tó ọlọ́pàá ní kó dìde ọlọ́pàá ìjẹyìn gíga òun náà dẹ̀ dọ̀bálẹ̀ fún màmá kò tí ẹ sọ pé fìlà wà lórí ó ní màmá no be me arrest him no be me arrest them she see the other motors go and meet our boss ìdí à ń lè lọ bẹ̀bí mi tí mo wà ń bẹ̀ èyí tó onímọ̀ kàrúrù torí pé mo ti sọ fún wọn testimony ni ẹ wò gbèsè tí ìyá ìgbé ara àánú gbà òun mò ń sọ fẹ́yìn náà ni pé Olúwa ò kì í ṣàbòsí o Olúwa ọba mi kì í ṣe àbòsí ìwọ ìyá tó ń gbọ́ mi lénìí àti bàbá jàmà bọ́n máa wá sọ̀rọ̀ ìwọ ìyá tó gbalẹ̀ ọkọ ọmọ rẹ lọ tó lọ dàbẹ̀rú ẹ bára yín sọ̀rọ̀ ilé ayé gbàdí ẹni o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi inú yín ó máa dùn ní o pẹ̀lú ògo Ọlọ́run Adémọ́lá Bánkọ́lé bàbá sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà náà ló ń kí yín wípé ẹ mọ̀ kú múra ọdún ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láìpẹ́ láì jìnnà tuntun ó jáde tó jẹ́ wípé a pè ọ̀pọ̀ èèyàn tẹ́ ẹ bá wa yọ ẹ jẹ́ ká gé kúrú bá ná orúkọ mi ò yí padà bó ṣe ń jẹ́ náà ni mo sọ fún yẹn ẹ pè mí bẹ́ẹ̀ bá ní nǹkan míì náà láti fún mi tẹ́ ẹ fẹ́ sọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08060974167 lẹ́ẹ̀ka sí 08060974167 ẹ bá lè ètò kan tàbí méjì láti ṣe kò sí wàhálà ń bẹ àádọ́gba sí yóò sì dára ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.